Mo kí wa nílé lóko ní ẹ̀yìn odi. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ọmọ Gíẹ̀sì TV ńbẹ̀ ni a ti máa ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan, la máa ń ṣe àwárí àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tá a mọ̀ pé tá a rò pé bóyá kò sí mọ́ tó sì wà. Orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV. Mo kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátápátá nílé lóko àti lẹ́yìn odi. Gẹ́gẹ́ bí èmi ti máa ń sọ pé gbogbo ọmọ Yorùbá olóògùn ni wá o. Bẹ́ẹ̀ ni olóògùn ni wá àwọn tí àwa tá a bá rìn ní ìlànà rẹ̀ nìkan, ṣùgbọ́n olóògùn ni wá gẹ́gẹ́ bí èmi ṣe máa ń sọ. Torí kò sí ẹni tá a tú tá a ní bá olóògùn nínú ìran ẹ̀, irọ́ ni. Ní gbogbo ibi tó ń pè ní káàárọ̀ oòjíire nílẹ̀ Yorùbá pátápátá kò sí. Sẹ́mọ̀ kálukú ọ̀nà tí tó gbà tó kálukú gba ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ló fi dàbí ẹni pé bóyá ẹlòmíì olóhùn ò mọ̀ ń pẹ́ ẹni tí ò bá rìn ní ìlànà rẹ̀ ló kù, ṣùgbọ́n kò sí bí wọ́n ó ṣe tú tí wọ́n à ní kàn ó. Ẹ má jẹ́ àparọ́ fúnra wa. Sẹ́rí ní sísẹ̀ǹtẹ̀lé lórí ọ̀rọ̀ àṣírí ṣíṣe, àwọn nǹkan kan wà tó ṣe kókó fún onígbìyànjú láti kọ́kọ́ máa gbìyànjú, tó ti gbọ́dọ̀ máa wà ní ara ní gbogbo ìgbà. Torí pé àwọn nǹkan yìí ni ó jẹ́ àtẹ̀gùn fún ìgbìyànjú ẹ̀ ní ṣíṣe tí ìdíwọ́ púpọ̀ tí ò fi ní sí ń bẹ̀, tàbí tí ó tètè máa fi rí rìsọ́ọ̀tì tó dáa lórí àwọn ìgbìyànjú ẹ̀. Bó o bá jẹ́ oníṣègùn, o jẹ́ babaláwo tó ń lo ewé àtegbò, tí wọ́n bá kọ́kọ́ dọ́dọ̀ ẹ̀, a máa bẹ̀rẹ̀ láti bí pé ó yá gbà lọ wẹ àwẹ̀nù yìí, lọ wẹ atúndè yìí, lọ wẹ wègúnwèpè yìí, lọ wẹ àwọn nǹkan yìí, pé kára fi kọ́kọ́ dá ṣáká kó tó di pé yóò bẹ̀rẹ̀ nǹkan lílò. Ìmùlẹ̀ àti ẹ̀bẹ̀ àgbà ó ṣe kókó púpọ̀. Ìmùlẹ̀ ó dáa púpọ̀ fún ọmọkùnrin tàbí gbogbo àtọkùnrin tó jẹ́ onígbìyànjú láti ní ìmùlẹ̀ lára. Lóòótọ́ ó lójú ìmùlẹ̀ tí obìnrin lè lò, àwọn ìmùlẹ̀ kan wà tó yẹ pé obìnrin ò lè lò, torí pé tóbìnrin bá lò ó ṣeéṣe kó bá rẹ̀ níbi tí kò fẹ́. Ṣùgbọ́n ìmùlẹ̀ ó dáa púpọ̀ láti máa wà ní ara. Torí pé má yẹ kí n parọ́, tó bá ṣe ń gbìyànjú àti jẹ́ èèyàn sí, bẹ́ẹ̀ náà ni àwọn àdojúkọ ni ó máa ṣẹlẹ̀. Àwọn àṣírí tó ń lò tó rò pé ó ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó ṣeé ṣe kí ìdíwọ́ máa bá kó má jẹ́ bó ṣe ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́. Torí pé o ti ń gbìyànjú láti tún lọ sókè sí. Ẹlòmíì ò ní òun ò léwé àtegbò rí tó ń fi débi tó ń dé yìí tó ń fi ṣe gbá. Bí ibì kan náà láti bí Táyé àti Kẹ́hìndé, ṣùgbọ́n ìrìn àjò wọn ó mọ̀ sọ́tọ́tọ́. Ṣùgbọ́n ó dáa púpọ̀ gbogbo pé lórí ìṣègbà ìṣàwo, ó dáa púpọ̀ láti tẹra mọ́ àdúrà àti sàrà àṣìṣe àti gbìyànjú tá à ń sọ̀rọ̀ rẹ̀, pàtájò tá à ń sọ̀rọ̀ ń pẹ́, nítorí pé tó bá fẹ́ yíwọ́ àwọn nǹkan yẹn tó ti wà lára wọn rẹ̀ lómi báyìí wọ́n pàdé wọn ni ọkùnrin ni ọ́ o, ọmọ àgbà ni ọ́. Torí pé òun náà láti ilẹ̀ àwọn nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ ní wọn pé nǹkan táwọn òbí ẹ̀ ti ṣe sí lára láyé ìgbà náà kàn máa ń sin fún wa ní àìmọ̀ nǹkan tí ń ṣiṣẹ́ fún. Nígbà táwa wà kéékèèké wọ́n máa ń sin fún bóyá sínsín, bóyá kíní ó yá dà sípò là, bóyá kíní táwa béèrè wọn ò ní ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ pé àwọn nǹkan yẹn sì wà lára tó sì ń ṣiṣẹ́ lára wọn dọ̀la. Lóòótọ́ àwọn nǹkan tá à ń jẹ, nǹkan tá à ń ṣe, ìṣekúṣe tá à ń ṣe, gbogbo ẹ̀ ó ti ba ọ̀pọ̀lọpọ̀ jẹ́, ṣùgbọ́n àwọn kan sì wà tó sì jẹ́ pé téèyàn ó fi kú bó ṣe wà yóò wà ń bẹ̀ ni tí ó sì máa ṣiṣẹ́ lọ. Nítorí náà ìmùlẹ̀ ó dáa púpọ̀. Ẹlòmíì sọ pé òun fẹ́ ṣe oṣó kan, òun fẹ́ ṣe kinní kan, òun wá nílò ìmùlẹ̀, òun fẹ́ sáré ṣe ìmùlẹ̀ tìlẹ́gbẹ̀ẹ́, òun fẹ́ sáré ṣe kinní. Ṣé ìmùlẹ̀ tó fẹ́ ṣe tìlẹ́gbẹ̀ẹ́ yẹn sóun ní ó gbé iṣẹ́ yẹn ṣiṣẹ́? Ìmùlẹ̀ ti máa ń wà ní ara. N tá a bá ń ṣe máa ń dé bá ìmùlẹ̀ ni. Lóòótọ́ ó dáa ká tún máa lò kí pọ̀ jù o. Torí pé ẹni tí ń pé ò tí ì dákẹ́ olóhùn gbàgbọ́ ya. Mo fẹ́ kẹ́ jẹ́ ká gbìyànjú ìmùlẹ̀ yìí. Ẹ bá mi gbìyànjú ẹ̀. Ìmùlẹ̀ tó dáa púpọ̀ ni, tó dáa púpọ̀ fún
onígbìyànjú òun ni ìmùlẹ̀ yìí. Ẹ jẹ́ ká onígbìyànjú ni ó ti ń gbìyànjú ní gbogbo ọ̀nà, ṣùgbọ́n ìgbìyànjú yìí kò yọ. Ó wá dàbẹ́ ni pé kò sóògùn mọ́, pé àdúrà ò gbà mọ́. Ọmọ ìyá mi, ó ṣe tún gba ọ̀nà ìmùlẹ̀. Ìmùlẹ̀ lẹ́lòmíì ló nílò láti lò tí ọ̀nà ó fi ṣe fún un. À ń pe ìmùlẹ̀ yìí ní ìmùlẹ̀ ìbọrí. Ìmùlẹ̀ ìbọrí, àwọn kan ń pè ní àṣẹ ìbọrí. Ìmùlẹ̀ ìbọrí, àwọn kan ń pè ní àṣẹ ìbọrí. Kí lẹ bá mi wá? Ìmùlẹ̀ àwọn àgbà ni o, ṣùgbọ́n ìmùlẹ̀ ìbọrí ó dáa púpọ̀ o, ó dáa púpọ̀. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Ẹ bá ń wá ọmọ pẹ́pẹ́yẹ kékeré kan. Ṣé ẹ rí ọmọ pẹ́pẹ́yẹ yìí? Á jò pẹ̀lú obì ìfin kan. Ọmọ pẹ́pẹ́yẹ lá jò pẹ̀lú obì ìfin o. Ọmọ adìyẹ kékeré kan á jò pẹ̀lú obì ipa kan. Ọ̀tọ̀ọ̀tọ̀ lá jò o, àní jò papọ̀ o. Ẹyẹ ológèésà, ẹyẹ ológèésà kan a máa jò pẹ̀lú orógbó kan. Ṣé mọ̀ pé ó ti di mẹ́ta? A wá yọ gbogbo ọmọ inú atare pátápátá, a yọ lẹ̀. A wá ra èkuru funfun ẹyọ kan. Èkuru yìí a máa kì àwọn ọmọ atare yìí, kankan ò gbọ́dọ̀ yọ dànù ńbẹ̀. A tẹ aṣọ lẹ̀ tí a rí pé kankan ò yọ dànù. Tí kankan ò bá ti yọ dànù ńbẹ̀, dandan ni níjọ́ kẹta tó bá ti bẹ̀rẹ̀ sí ní lo sẹ́ẹ̀ ló ti gbọ́dọ̀ máa rí àwọn nǹkan tó máa rí, yóò máa yàwọ̀ gan lẹ́nu. Ṣùgbọ́n a gbọ́dọ̀ rí pé kankan ò ta dànù ń bi atare yìí. Ó sọ pé mò ń sọ nǹkan kan ò ta dànù ń bẹ̀ o. Nǹkan kan ò gbọ́dọ̀ ta dànù ń bi atare rárá. A wá máa kì bọ inú èkuru. A máa kì bọ̀ tá a fi kì bọ̀ tán. A wá pọ́n padà. Tá a bá ti pọ́n padà, a jó òun náà. Ṣé ẹ wá rí mẹ́tẹ̀ẹ̀ta tá a kọ́kọ́ jó òun? Ẹ jẹ́ á rọ papọ̀ sínú àdó kan. Ẹ jẹ́ á rọ papọ̀ sínú àdó kan. Tá a bá ti wá rọ papọ̀ sínú àdó kan, ẹ jẹ́ á pa adìyẹ ká fi bọ́. Kò nídìí kẹ́ ẹ lẹ kíní ẹ̀ mọ́ lára o. Ẹ mọ́ lẹ wúwo ẹ̀ mọ́ lára o. Ẹ bá ti fi bọ́, ó ti wà nílẹ̀. Ṣé ẹ wá rí eléyìí tẹ́ ẹ jó pẹ̀lú èkuru inú àdó ọ̀tọ̀ lòun ni ó wà, ẹ sàmì sí, òun ó wà lọ́tọ̀. Gbogbo ìgbà tẹ́ ẹ bá ti wá fẹ́ lò ó, pé ẹ fẹ́ lò ó, tẹ́ ẹ bá ti fẹ́, tó bá ti di alẹ́, omi tẹ́ ẹ fẹ́ fi wẹ̀, ṣẹ́rí lè mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ ẹ papọ̀ sójú kan, ẹ rọra dà sọ́wọ́, ẹ ṣàdúà, ẹ dà sí inú omi hun. Ẹ dà sínú omi tẹ́ ẹ fẹ́ fi wẹ̀. Tẹ́ ẹ bá ti dà sínú omi tẹ́ ẹ fẹ́ fi wẹ̀, tẹ́ ẹ bá ti ń wẹ̀ tán, tẹ́ ẹ padà wọlé, ẹ wá jókòó sórí aṣọ funfun. Aṣọ funfun tẹ́ ẹ fi bora aṣọ bora yín, orí ẹ̀ lẹ́jọ́ lé lórí tàbí kẹ́ ẹ jókòó lé lórí. Ẹ wá mú ti elékuru, ẹ ta sínú àwo funfun tàbí abọ́ funfun tàbí ike funfun tó ṣàjẹ́ funfun. Ẹ ta sí. Tẹ́ bá ti wá ta sí, ẹ wá mú, tó yẹ kó ibi tẹ́ ẹ ti lè rí èkuru, ẹ fi èkuru o. Tó yẹ kó ibi tẹ́ ẹ ti lè rí èkuru, ẹ ṣe ráìsì funfun, ẹ fi kó jẹ. Kẹ́ sì rọra bọ́ sórí bẹ́ẹ̀dì yín, kẹ́ ẹ sùn. Mo yọ̀ǹda àṣírí fún gbogbo àwọn olólùfẹ́ ọmọ Gs pátápátá ni mo yọ̀ǹda ẹ̀ fún. Yóò jẹ́ fún wọn láṣẹ Ọlọ́run. Àṣírí ni o, mo sì rọra sọ̀hún. Kò jù bẹ́ẹ̀ lọ o. Àṣírí tó ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ ká fún wa lábọ̀ bí o bá ṣe lọ. 08061408254 09072793348. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ àwọn àṣírí sẹ́rí lè báyìí, sẹ́yìn pé mo ṣàlàyé ẹ̀ délẹ̀ tán pátápátá torí pé ibi tó ti wá wọ́n yọ̀ǹda ní tinútinú. Ìdínú eléyìí tí àdéhùn bá wà lórí ẹ̀, tí mo sọ pé ó ládéhùn tó wà lórí ẹ̀ tí mo ṣe níbi tí mo ti gbà á, kò ṣeé filẹ̀. Ṣùgbọ́n èyí àṣírí tí Ọlọ́run kan sọ pé àṣírí ni ó jáde lónìí ni. Mo ti gba àṣírí sí lé ní ọdún 10 tàbí jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n tí mi ò lò ó. Níbi ọdún 4 síbí ni mo bẹ̀rẹ̀ sí ní lo àṣírí tèmi gangan rí. Mo sì tún ṣe fún yàn tí mo tún rí ààbọ̀ tán mú wá fún mi. Ó fi ọkàn mi balẹ̀. Àṣírí tó pamọ́ ni, kì í ṣàṣírí tó yẹ kí n sọ pé kò yẹ kí n fi sílẹ̀ tán, kò yẹ kí n ṣàlàyé ẹ̀ ní kíkún tán fún àwọn àdí kan. Ṣùgbọ́n mo mọ̀ọ́mọ̀ yọ̀ǹda nítorí àwọn tí wọ́n mọ̀ wá sábẹ́ kínní, àwọn kábàámọ̀ àwọn wá wo péjì mi torí pé èmi ò kì í fi àṣírí lẹ̀, pé àṣírí tí mo bá gbà tó ládé nínú èmi ò lè filẹ̀. Mo sọ kì í ṣèmi mo ní gbogbo àṣírí tí mò ń filẹ̀.
ọ̀pọ̀lọpọ̀ ní èsì mi mo ní tọ́ kí mò ń wá káàkiri tá a bá gbọ́ pé àṣírí tó ń jẹ́ wà níbí báyìí iṣẹ́ báyìí láṣìírí wọn láṣìírí kan báyìí lọ́wọ́ ìmúlẹ̀ ni ó dá a wà lọ n tó bá yẹ ẹ̀tọ́ tó bá yẹ ká ṣe fún wa á ṣe á sì gbà pẹ̀lú àdéhùn pé mọ̀jẹ̀ ò jáde mọ̀jẹ̀ ò di tọrọ fọ́n kálé o irú àṣírí tó bá lọ bẹ́ẹ̀ n lè fi sílẹ̀ pé mo lè sọ káwọn èèyàn mọ̀ pé àṣírí yìí wà ṣùgbọ́n ní fi sílẹ̀ pé àti pé àwọn tó bá mọ iye àṣírí dáadáa wọ́n mọ̀ pé bó ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ni mo ṣe ń ṣeun bó ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ni mo ṣe ń ṣeun tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá mú ewé ọ̀sọ́pọ̀tù àti egbò kínní epo ata tá a bá gún pọ̀ tí a bá gbé fún yàn pé kó máa wẹ̀ ó ní nǹkan tí ó wà mú tí ó wà sọ fún àgbà tó bá dé ní ìsìn sórí bẹ́ẹ̀ mọ̀ torí pé ó ti di tọrọ fọ́nkálẹ̀ ó ti jáde ju bó ṣe yẹ lọ eléyìí tí mo ṣàlàyé wọn yìí dí lọ́wọ́ wàláì àṣírí tó jẹ́ ni ó jẹ́ dáadáa ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa 090 72 79 33 48 080 61 40 8254 tẹ́ bá ṣiṣẹ́ fún yàn tí wọ́n sọ pé iṣẹ́ ń fodò ń ṣe gbá ẹ ṣiṣẹ́ fún yàn ẹ rí i pé wọ́n ní kò mú wọn ẹni kọ́sọ́mà yín ò wá mú ẹ̀rí tó dáa wá ní òun ò ríṣẹ́ òun ò rí kan ẹ dákun ẹ ṣàṣírí yìí fún ẹ ṣe fún pé ó fodò jù bẹ́ẹ̀ lọ kó fodò òkun kó fodò ọ̀sà wàláì ẹ bàṣẹ́ lára ẹ̀ bó ṣe rí nù ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lèmi ń jẹ́ aka ọmọ Gíẹ̀sì tí mo jálàṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa a máa rírí bára wa ṣe.